A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Pẹ̀lú bí dákúrekú ṣe pọ̀ nínú iná mọ̀nàmọ́ná, ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé owó tí iléeṣẹ́ apínnákan pa láàrin oṣù méjìlá ọdún 2023 wọ n1.1 trillion naira. Iye yìí túmọ̀ sí àlékún n234.4 billion naira sí n831 billion naira iye tí wọ́n pa láàrin àkókò kan náà ní ọdún 2022. National Bureau of Statistics ni ó ṣe àfihàn yìí lánàá. Nigeria's National Power Grid ni a gbọ́ wípé ó dẹnu kọlẹ̀ lẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta 46 times láàrin 2017 sí 2023 gẹ́gẹ́ bí International Energy Agency ṣe ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Nínú ọdún 2023 ni ìyà iná mọ̀nàmọ́ná jẹ ọmọ orílẹ̀-èdè jùlọ, pàápàá jùlọ ní ọjọ́ 14 oṣù kẹsàn-án nígbà tí National Grid dẹnu kọlẹ̀ látàrí iná tí ó ṣẹ́yọ lórí ọ̀kan nínú ìlà tí ó ṣe gbòógì. Pẹ̀lú gbogbo ìpèníjà yìí ni ẹ̀rín pẹ̀kẹ́ iléeṣẹ́ amúnáwá pẹ̀lú òbítíbitì owó tí wọ́n ń gbé ka àwọn oníbàárà láyà. Àyẹ̀wò fínífíní ṣe àfihàn wípé Ìkẹjà Electricity Distribution Company ni ó pa owó tí ó pọ̀ jùlọ tí iye rẹ̀ jẹ́ n218.6 trillion naira. Ìyẹn kù sí 31.7% nínú oye tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ fún ọdún 2022. Lẹ́yìn náà ni Èkó Distribution Company. Èyí jẹ́ 42.3% nínú àpapọ̀ owó ọdún 2022. Èyí tí ó ṣe ipò kẹta ní Abuja Electricity Distribution Company tí ó pa n167.4 billion naira nínú owó ọdún 2022. Lẹ́yìn èyí ni Ìbàdàn pẹ̀lú n111.3 billion naira, Enugu 82.5 billion naira, Yola 22.3 billion naira, Benin 84.6 billion naira, Kaduna 32.4 billion naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ìwádìí ṣe àfihàn wípé Discos ni ó ní oníbàárà tí ó pọ̀ jùlọ lábẹ́ estimated billings. Ìyẹn oníbàárà tí ó ní mítà pọ̀ sí i pẹ̀lú 9.38% nígbà tí àdínkù dé bá àwọn oní estimated billings díẹ̀ pẹ̀lú 1.73%. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ lọ́balọ́ba Ewu Ìròbó ní ìpínlẹ̀ Delta ti ń pè fún ìyọ̀ǹda ọba ilẹ̀ Ewu Clement Ikolo. Wọ́n ní ọba yìí kò lọ́wọ́ nínú ìjà ilẹ̀ tí ó yọrí sí ìṣekúpa ológun 17 ní ìlú Okwama, ìjọba ìbílẹ̀ Ughelli. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé, wọ́n ní Aláyélúwà kò ní nǹkan ṣe pẹ̀lú ìjà tí ó bẹ́ sílẹ̀ láàrin Okoloba àti Okwama dépò ìṣekúpa àwọn ológun. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí, Ikolo wà lára àwọn 8 tí wọ́n kéde wíwá wọn láti Defence Headquarters lórí ìṣekúpa tí ó wáyé. Ní kété tí wọ́n ṣe ìkéde yìí ni ọba yọ̀ǹda ara rẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta. Lẹ́yìn èyí ni ikọ̀ ọlọ́pàá fi ránṣẹ́ sí iléeṣẹ́ ológun. Ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba fi ìyàlẹ́nu wọn hàn sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ọba yìí, bí wọ́n ti ṣe àwáwí wípé tipẹ́tipẹ́ ni ó ti ń gbìyànjú àti yanjú aáwọ̀ tí ó yọrí sí ìṣekúpa àwọn ológun. Wọ́n ní ọba Aláyélúwà Ovie Clement Ọ̀gẹ̀nẹ̀rúkẹ̀wẹ̀ Ikolo Ìrùpẹ̀wàní jẹ́ ọba tí ó nífẹ̀ẹ́ àlàáfíà tí ó ti ń gbé ìgbésẹ̀ láti yanjú àwọn aáwọ̀ láàrin ìlú méjèèjì láti ìgbà tí ó ti gba ipò ní oṣù 4 sẹ́yìn. Kò tíì dásẹ̀ wọ ìlú Okwama tàbí ṣe àbẹ̀wò sí Ewu tí í ṣe olú ìlú. Bí wọ́n ṣe ń bá iléeṣẹ́ ológun àti ìdílé ológun tí wọ́n ṣekú pa kẹ́dùn ni wọ́n gbà á ládùúrà wípé kí ọwọ́ ba gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ìjọ Inú Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti gba Ààrẹ Bọ́lá Tinubu ní ìmọ̀ràn kí ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àtúntò
restructuring nítorí òun ni ìdáhùn sí oríṣiríṣi ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Primate Ayọ̀délé sọ eléyìí lónìí bí ó ti sọ wípé èyí ni ìgbésẹ̀ tí ó dára jù. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé lórí ìròyìn Ọ̀ṣọ́ Olúwatósìn ni wọ́n ti sọ wípé gbogbo ẹkùn ni yóò dá dúró. Èyí yóò ṣe àdínkù sí àjàgà ọrùn ìjọba àpapọ̀ nítorí ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò máa lo owó tí wọ́n bá ń pa wọlé nígbà tí wọ́n bá ti ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ tí ó lè mú orílẹ̀-èdè gòkè àgbà. Ṣùgbọ́n àtúntò nìkan ni ó lè ṣe èyí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Primate Ayọ̀délé, ó ní ìjọba lè ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ẹ̀ka ìdájọ́ ní ìpínlẹ̀, ilé-ìfowópamọ́ ti ìpínlẹ̀ nínú àtúntò. Èyí yóò sì ran ọrọ̀ ajé orílẹ̀-èdè lọ́wọ́. Olùṣọ́-àgùntàn yìí fi kún un wípé lóòótọ́ ó lè gba ìjọba ní àkókò díẹ̀, ṣùgbọ́n kí Ààrẹ Tinubu tètè gbé ìgbésẹ̀ báyìí láti lè mú ìgbé ayé ọ̀la dẹrùn fún ọmọ orílẹ̀-èdè. Ó ní pẹ̀lú àtúntò, ìṣẹ́gun yóò wà fún ìṣòro ààbò àti ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí kan ní ìlú Okwama, ìjọba ìbílẹ̀ Gúúsù Ughelli, ìpínlẹ̀ Delta tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ti sọ ohun tí ó ṣẹlẹ̀ tí ó yọrí sí ìṣekúpa àwọn ológun àti àwọn mìíràn tí ẹnikẹ́ni kò tíì mọ iye wọn láàrin ìlú ní ọjọ́ 14 oṣù kẹta. Ẹni yìí ṣàlàyé wípé adarí kan láti ìlú Okoloba ní ìjọba ìbílẹ̀ Bùmádì ni ó ní ìjà ilẹ̀ pẹ̀lú Okwama. Òun yìí kan náà ni ó darí àwọn ológun wá láti wá ja ìjà ìmọtara ẹni nìkan ní ọjọ́ burúkú èṣù-gbomi-mu yìí. Ó ní àwọn ará ìlú pẹ̀lú alága ti lọ sí oko nígbà tí àwọn ológun máa fi dé. Oko ni wọ́n ti ké sí i láti sọ fún un wípé àwọn àlejò ń béèrè rẹ̀. Town Hall ni wọ́n ti gbàlejò àwọn ológun. Bí wọ́n ti béèrè ohun tí ó gbé wọn wá, àwọn ológun ṣàlàyé wípé àwọn wá nítorí ẹ̀sùn ajínigbé tí adarí ìjọ àti Okoloba ṣe ẹ̀sùn rẹ̀. Wọ́n ní àwọn fẹ́ wá gbogbo ìlú, àwọn sì fi ààyè gbà wọ́n nítorí kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n wá gbogbo ìlú tí wọn kò rí nǹkan kan ni wọ́n yarí wípé àwọn fẹ́ máa lọ pẹ̀lú alága, akọ̀wé pẹ̀lú àwọn adarí mìíràn ní ìlú. Ṣùgbọ́n àwọn ará ìlú yarí. Wọ́n ní ìpàdé àlàáfíà ni ẹ wá fún, ẹ ti sọ̀rọ̀, ẹ sì ti wá gbogbo ìlú. Kí ló dé tí ẹ fi fẹ́ tún máa lọ pẹ̀lú ará ìlú? Ó ní àwọn wọ̀nyí ti mọ èrò ọkàn wọn. Èyí ló yọrí sí àríyànjiyàn tí ó mú àwọn ológun ṣínà ìbọn bolẹ̀ tí àwọn ará ìlú fi bẹ̀rẹ̀ sí sá àsálà fún ẹ̀mí wọn. Ó ní ará ìlú kan kò gbáradì fún èyí rárá. Àbẹ̀lẹ̀ǹtẹ̀ wípé wọ́n fẹ́ bá ológun jà. Lẹ́nu èyí ni wọ́n fi ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ará ìlú. Ó ní àwọn ní àwòrán ìṣẹ̀lẹ̀ yìí lọ́wọ́. Lẹ́yìn èyí ni àwọn ológun mórí lé etí omi Waterside. Ará ìlú yìí tẹ̀síwájú wípé kò pẹ́ ni àwọn gan ní speedboat mẹ́ta tí wọ́n ń bọ̀ nínú ìlú. Ọ̀kan nínú àwọn ọ̀dọ́ ìlú mú speedboat kan bí wọ́n ti ya dé pẹ̀lú ìhámọ́ra ogun. Èyí ló sọ ọ́ di ìjà ìgboro láàrin ológun àti ará ìlú nítòsí jetty tí ó wá yọrí sí ikú ológun àti ará ìlú. Ó ní lára àwọn ará ìlú tí wọ́n jábọ́ sínú omi ni wọn kò rí títí di àsìkò yìí. Àwọn kò tíì lè ṣe àkàwé iye ará ìlú tí wọ́n pa. Ọjọ́ kejì ni àwọn ológun lọ pọ̀ sí i wá nítorí ará ìlú Okwama ṣekú pa àwọn ológun tí ó fi di wípé wọ́n ń dáná sun ilé àti ìlú. Èyí ṣe àfihàn wípé wọ́n mọ̀ọ́mọ̀ parapọ̀ dìtẹ̀ ìlú Okwama láti pa ìlú ọ̀hún run. Ó ní bí òun ṣe ń sọ̀rọ̀ báyìí, àwọn ará ìlú ò rójútu ara wọn. Inú igbó ni wọ́n wà pẹ̀lú ebi àti ìyà. Ó lé ní ogún ará ìlú tí ó ti di olóògbé. Ará ìlú ò ríbi gbà. Ológun ti gbàjọba ìlú. Wọ́n ń jó ilé. Bákan náà ni wọ́n ń wọlé pẹ̀lú ọkọ̀ katapílà. Pabambarì rẹ̀ ní ìgbà tí gómìnà fẹ́ lọ wo ohun tí ó ṣẹlẹ̀, wọn kò fún un ní ààyè àti wọlé sínú ìlú. Ohun kan náà tí wọ́n ṣe fún kọmíṣánná ọlọ́pàá. Fún ìdí èyí ni àwọn ṣe ń ké tantan sí gbogbo àgbáyé, sí ìjọba ìpínlẹ̀, ìjọba àpapọ̀
wípé iléeṣẹ́ ológun fi ọwọ́ agbára gbá wọn lójú kí wọ́n gbà wọ́n kalẹ̀. Ó ní bí ó bá jẹ́ wípé ohun tí ológun ń ṣe dára ni, kí ló dé tí wọn kò fi ṣe àfihàn rẹ̀, àwòrán rẹ̀ tàbí fídíò rẹ̀ fáráyé? Ní báyìí, ìlú Okuama nìkan ni ó ń jẹ ìyà, ìlú Òkolobà ń rìn, wọ́n ń yan fanda, ìjọba ò sì rí nǹkan kan ṣe sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Basiru Diomaye Faye, ẹni ọdún mẹ́rìnlélógójì 44 years ni wọ́n ti ṣe ìbúra fún gẹ́gẹ́ bí ààrẹ karùn-ún fún orílẹ̀-èdè Senegal. Faye ni ó gba ipò lọ́wọ́ Macky Sall lónìí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2024 níbi ayẹyẹ tí àwọn adarí ilẹ̀ Áfíríkà péjú-pésẹ̀ sí ní ìlú Diamniadio nítòsí Dakar. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó tún jẹ́ alága àjọ ECOWAS Bọ́lá Ahmed Tinubu náà wà níkàlẹ̀. Faye ni ó jẹ́ ààrẹ tí ọjọ́ orí rẹ̀ kéré jùlọ ní ilẹ̀ Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún agbègbè ilé ìjọba ìlú Àbújá tí ó tún jẹ́ gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike ti bu ẹnu àtẹ́ lu àwọn adarí kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers lórí bí wọ́n ṣe kéde àtìlẹ́yìn wọn fún gómìnà tí ó wà lórí oyè Siminalayi Fubara. Wike sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lónìí ní ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé àwọn adarí PDP ní ìpínlẹ̀ Rivers bíi Abiye Sekibo, Uche Secondus, Celestine Umehea àti Austin Okpara ni wọ́n kéde àtìlẹ́yìn wọn fún Fubara ní ọ̀sẹ̀ tí ó kọjá bí wọ́n ti ké sí ààrẹ kí ó kìlọ̀ fún Wike. Ṣùgbọ́n lónìí ni Wike ṣẹ̀ṣẹ̀ ráàyè àti fún wọn lésì bí ó ti pè wọ́n ní olóṣèlú tí ọjọ́ ti lọ lórí wọn, expired politicians tí wọn kò yẹ lẹ́ni àbá máa pè ní àgbà ọ̀jẹ̀, elder statesmen. Mínísítà ní gbogbo wọn ni kò wúlò mọ́ bí ó ti gbá wọn kúrò nínú òṣèlú. Wike tẹnumọ́ wípé Secondus kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́, ilé-ẹjọ́ náà ti fìdí ẹ̀ múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì kọmíṣánná ọlọ́pàá DCP Gbọ́láhàn Olúgbèmí ni wọ́n bá tí ó ti di olóògbé sínú ilé rẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́. Olúgbèmí tí í ṣe ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Èkó ni ó rin ìrìn-àjò lọ ṣe ọdún Àjíǹde. Ọ̀gá ọlọ́pàá tí wọ́n ṣe àjọyọ̀ rẹ̀ lórí ipa tí ó kó nígbà ìfẹ̀hónúhàn EndSARS ni ó di olóògbé ní ọ̀nà tí ó rúni lójú. Ìṣẹ̀lẹ̀ yìí ti sọ àwọn ará rẹ̀ ní ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn FCID sínú ìkárísọ. Nígbà tí akọ̀ròyìn ṣe àbẹ̀wò sí ọ́fíìsì wọn ni wọ́n bá tí wọ́n dúró ní méjì mẹ́ta, ṣùgbọ́n agbẹnusọ FCID ASP Aminat Mayegun ní àwọn yóò ṣe ìwádìí ikú akẹgbẹ́ wọn, bí ó ti fi kún un wípé àwọn kò lérò wípé ó pa ara rẹ̀, àwọn nílò láti ránṣẹ́ sí àwọn tí ó kọ́kọ́ rí òkú rẹ̀ láti lè mọ ibi tí olóògbé lọ kí ó tó di olóògbé, àti àwọn tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ méjèèjì wà ní ọwọ́ rẹ̀ nígbà tí ó di olóògbé. Ṣùgbọ́n wọ́n gbọ́ wípé wọ́n bá òkú olóògbé ẹni 50 ọdún yìí nìkan nínú ààfin ilé rẹ̀. Olúgbèmí ti fi ìgbà kan rí sìn gẹ́gẹ́ bí ADC lábẹ́ olóògbé gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Alao Akala. Bákan náà ni ó tún jẹ́ DPO ní ẹ̀ka wọn ní Ìlúpéjú àti Àjà ní ìpínlẹ̀ Èkó. Ó gba ìdánilẹ́kọ̀ọ́ lórí terrorism and counter-terrorism pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ nílẹ̀ yìí àti lókè òkun. Bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ayẹyẹ ìdálọ́lá rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ìwé ìròyìn. Olúgbèmí kàwé gboyè láti University of Lagos àti Ọlábísí Ọ̀nàbànjọ University. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.